ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò wa lénìí. Ìròyìn nípa àwọn òṣèré wa la mú wá fún yín lénìí, bí ìkan lára àwọn òṣèré wa bí ó ṣe snọ́ọ̀bù èèyàn kejì. Ó snọ́ọ̀bù arábìnrin kejì tí a mọ̀ sí Tóyìn Abraham. Ta ló snọ́ọ̀bù èèyàn kan? Fúnkẹ́ Akíndélé ni ó snọ́ọ̀bù arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham. Ó snọ́ọ̀bù rẹ̀ nígbà tí ó ń pẹ̀lú Ìyábọ̀ Òjó jókòó. Ìyẹn Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó wọ́n jọ jókòó. Ó kí Fúnkẹ́ Akíndélé, ó kí arábìnrin Ìyábọ̀ Òjó náà, ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ò dá lóhùn. Àmọ́ arábìnrin yìí tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé kò dá lóhùn, kò sọ nǹkan kan, kò tiẹ̀ dá lóhùn, ó kàn ń wò bí tó òun wò ní. Ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ gbádùn ìròyìn yìí, bí ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí bí gbogbo rẹ̀ ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin, ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa lénìí. Ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ìdí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kúkú mọ bí ọ̀rọ̀ yìí bí ó ṣe rí. Tóyìn Abraham ó kí Fúnkẹ́ Akíndélé, ṣùgbọ́n arábìnrin yìí ó kọ̀, kò dáhùn o, kò tiẹ̀ dá lóhùn rárá àti rárá ni. Tẹ́kì tèmi nìyí lórí ọ̀rọ̀ yìí. Ó ti yẹ kí Fúnkẹ́ Akíndélé kí ó dá lóhùn, at least ẹ wú mọ̀ wípé bóyá gbọ́n mi sí omi ò tó wà lẹ́rìn àwọn méjèèjì, ṣùgbọ́n bí ó tilẹ̀ wù kó tiẹ̀ rí, bí ó bá tiẹ̀ ṣe wù kó tiẹ̀ ṣe rí, bí ìjà òun ò bá tiẹ̀ ṣe wù kó ṣe tóbi tó, kí ó ṣe pọ̀ tó lẹ́rìn àwùjọ, ó yẹ kí arábìnrin yìí Fúnkẹ́ Akíndélé kó kàn tiẹ̀ dáhùn pẹ̀lú bó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ lè dé inú rẹ̀, kó kàn dáhùn bẹ́ẹ̀ náà pẹ̀lú ìyárí sí arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham. Ṣùgbọ́n wàhálà tí ó wá ṣẹlẹ̀ báyìí, ó ní wípé arábìnrin yìí Tóyìn Abraham ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ti lọ kọ síbẹ̀ wípé ó ní àgbàyà ní Ìyábọ̀, ó ní Fúnkẹ́ Akíndélé, ó ní tí ò bá jẹ́ ti Ìyábọ̀ Òjó ni, bóyá Ìyábọ̀ Òjó òun ló sọ fún wípé kí òkì tí ó bá ti rí ní movie premiere rẹ̀. Ẹ kúkú mọ̀ wípé movie premiere Ìyábọ̀ Òjó ni wọ́n lọ The Return of Arinzo. Níbẹ̀ ni ọ̀rọ̀ náà ó ti ṣẹlẹ̀, ibẹ̀ ni ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ tí wàhálà yìí ó ti bẹ̀rẹ̀. So arábìnrin yìí Tóyìn Abraham ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó kọ síbẹ̀ ní àná wípé tí ò bá jẹ́ ti Ìyábọ̀ Òjó ni, oníṣẹ́ òun á máa kí Fúnkẹ́ Akíndélé ni. Ó ní àgbà náà ní tara òun. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ni, ṣùgbọ́n tẹ́kìtì mi mo ti sọ fún yín wípé bí ó tilẹ̀ wù kó tiẹ̀ ṣe rí, ó yẹ kí arábìnrin yìí Fúnkẹ́ Akíndélé kó tiẹ̀ dá Tóyìn Abraham lóhùn, kí ó kó tiẹ̀ kó dá lóhùn náà, bóyá wọ́n máa padà sẹ́tù ẹ̀ ni tàbí wọn ò ní sẹ́tù rẹ̀. Ó yẹ kó tiẹ̀ kó dá lóhùn. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Kí ni tẹ́kìtì yín náà ní orí ọ̀rọ̀ yìí? Mo ti sọ tẹ́kìtì mi, ṣùgbọ́n kí lẹ̀yin lérò, kí ni èròǹgbà yín nípa ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn wa, kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.